بسم الله الرحمن الرحيم حمدا لمن قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فإذا مدحت قصيدتي بمحمد صلى الله عليه وسلم فإذا مدحت محمدا بقصيدتي فلقد مدحت قصيدتي بمحمد صلى الله عليه وسلم. صلوات ربي وتسليماته عليك يا صفي الله صلى الله عليه وسلم وعلى آلك وصحابتك الذين آووك ونصروك واتبعوك في ساعة العسرة إلى يوم لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا. وبعد أكي الله أتوكي الله لك سي الله أكيو lópin ìgbà tí ò sẹ́lómi ìta gbọ́dọ̀ kí lẹ́yìn rẹ̀ àfi rẹ̀ ọlọ́run akíọ an-ni'matul uzma tó fi tawá lọ́rẹ̀ òun náà ní al-islamu ọlọ́run máa lè wá kúrò ní díẹ̀. àmín. ara máa nìyàn téèyàn fi kú nínú islam ọlọ́run fara ni wá. àmín. ìdẹ̀ra máa pọ̀ débi kéèyàn kú nínú islam ìdẹ̀ra tí ó mú wa kú lójú ọ̀nà islam ọlọ́run fún wa. àmín. atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún al-muallimul awwalu alifagba gbogbo ayé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. àtàrà tí ẹ tọrọ fún àwọn tí wọ́n dúró tí huma fil ghari idh yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana fal ma'iyyatul kubra wọ́n ní ti bàbá wa Sayyidina Abi Bakr yallahu ta'ala Sayyidina Umar àti Uthman àti Ali al-khulafa ar-rashidun ó hàn sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam látòjú ayé pé àwọn wọ̀nyí náà ni khulafa ar-rashidin ó ní alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin ọlọ́run fi hàn bẹ́ẹ̀ fáwọn mẹ́rẹ̀ẹ̀rin náà ni ọlọ́run bá ní foríjì gbogbo wọn bá ní pẹ́ wọn sáàyè kẹ́. àmín. àwọn tó jí ká dá wọn mà bàbá wa Maulana Muhammad al-Jami'ul Mulaqab bitajil adabi rahimahullah. Maulana bàbá wa Yusuf Lagbaji rahimahullah. Sheikh Abdulsalam Bandele rahimahullah. bàbá wa Maulana Sheikh Kamaluddin al-Adabi rahimahullah ta'ala. bàbá wa àgbà ọkùnrin ogun Sheikh Adam Abdullahi al-Aluri tagamadahu Allahu bi rahmatihi. àmín. gbogbo àwọn wọ̀nyí bẹ́ wá jùlọ ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn. àmín. ó dá wa lójú pé náà àlìjánnà ni wọ́n wà. insha Allah. torí wọ́n lọ sún wa fún wa pé waliman khafa maqama rabbihi jannatani ó jẹ́ àlè fọwọ́sọ̀yà pé náà àlìjánnà ni wọ́n wà. amma man khafa maqama rabbihi wa na'a an-nafsa 'anil hawa fa inna al-jannata hiya al-ma'wa wallahu la yukhlifu al-mi'ad. bani ṣàlékún kẹ́ wọn lọ. àmín. àwọn ọdún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n tanná ìmọ́lẹ̀ Islam nílùú Kaduna òrújú ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn. àmín. bàbá wa àgbà olóko dáná bàbá wa ọlọ́run gbẹ́bẹ̀ bàbá wa Badmus láti Ansarud-Din rahimahullah. ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. bàbá wa Morakiyan rahimahullah. bàbá wa Ayilara láti Nuruddin ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. bàbá wa Nọlápọ̀ láti Nawairudin ọlọ́run bá wa kẹ́ wọn. àmín. bàbá wa Bẹ̀fẹ́ bàbá wa ní Matazu àmín. bàbá wa ní Romi àmín. bàbá wa Kéwúlérè àmín. bàbá wa Jamiu Kondi àmín. bàbá wa Adégbòye àmín. bàbá wa al-madhkuru bi kulli ihtirami Sheikh Ahmad Abdulsalam al-Badawi rahimahullah. bàbá wa kẹwọn àmín. fìdórí bàbá wa al-madhkuru bi kulli taqdirin wa ihtiramin waliyullah al-haqiqi المرحوم الشيخ دانيال شيخ
رحمه الله تعالى ọlọ́run bá kẹ́ bàbá. آمين. àlùfáà wa àgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ tán Maulana Sheikh Ibrahim Al-Mansur أدام الله حياته. wọ́n sọ̀rọ̀ kan fún wa nípa bàbá wa Daniel Al-Sheikh lápèjúwe tí mo ń sọ fún wa ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn bàtà fẹ́ ju bàbá wa Daniel Al-Sheikh wọ́n ní wòlíì ọlọ́run tó farapamọ́ tọ́lọ́run wa tú àṣírí rẹ̀ síta. mo sọ fún wa níbi wáàsí wa kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ní káwọn jàmáà ò ṣe àmín آمين. everybody kó olúkálùkù ṣe àmín mo ní ká ṣe àmín lẹ́ẹ̀kejì آمين. wọ́n tún ṣe àmín lẹ́ẹ̀kẹta آمين. mo lọ́lọ́ ti mú gbogbo yín ẹ ti ṣe àmín kí n tó ṣàdúrà mi ò pé àti ṣe àmín ṣàdúrà ọ̀rọ̀ yìí ní ṣe àmín ò ṣẹlẹ̀ mo ní kọ́lọ́n kó dákun kó tú àṣírí gbogbo wa tá à ń ṣe ní kọ̀rọ̀ ọlọ́run kó tú síta gbangba. àmín yẹn ti lò. àmì padà ló àbí ó ti lò. ẹgbọ́dọ̀ tóbi jàmá. Allahu Akbar. ọlọ́run abẹ́ ọ gbogbo tí gbogbo wa ń ṣe ń kọ̀rọ̀ dákun tú àṣírí wa síta. Àmín. mo wá yan nígbà tí mo rí báyà àwọn ń já púpọ̀ mo ní tá à ń sọ ni pé tí gbogbo wa ń ṣe ní kọ̀rọ̀ tọ́lọ́run bá fẹ́ tú àṣírí ẹ̀dá ara ọmọ èèyàn ní títù. àwọn bàbá wa wọn ò sí jòkójọ́ náà mo ní ẹ̀rí bàbá wa Daniel Al-Sheikh mo ní gbogbo tá ṣe ní kọ̀rọ̀ lọ́lọ́run tú àṣírí wọn lára gbogbo ọmọ wọn bí mo ti wí jọ náà mo ní ọlọ́run ti tú àṣírí bàbá náà lára gbogbo ọmọ rẹ̀ n tó dàpọ̀ pẹ̀lú ọlọ́run ní kọ̀rọ̀ ọlọ́run wá fi hàn gbogbo ayé lára ọmọ. bàbá wa tí wọ́n ní àyè bàbá wa Al-Badawi tòní أدام الله حياته. wọ́n ní òkúrú èèyàn ní máa sọ pé ẹlẹ́rìí ń wà lọ́rùn ẹ ṣeun world best khalifa. ẹnu wọn mo ti gbọ́ hikaya yìí wa huwa sadiqul masduq bàbá Al-Badawi ani mélòó lè yín sọ tí yín parọ́ ọlọ́dún kan bàbá wa kan nínú àwọn ẹni ọlọ́ọ̀ nílùú yìí mo forúkọ rẹ̀ sí sàrà ó fẹ́ gbéyàwó fọmọ rẹ̀ ọkùnrin ó wá fi bàbá wa Daniel Al-Sheikh rahimahullah ó fi wọ́n ṣe wàkílù. ẹ ṣeun bàbá wa Abdulaziz Owolabi ẹ ṣeun nínú àwọn tí wọ́n tàn mọ́lẹ̀ Islam nílùú Kaduna ọlọ́ba ní sàlékún kẹwọn. Àmín. àwọn bí tá a jẹ gbèsè àdúrà sínú àgbọ̀dọ̀ má sí. wọ́n ní bàbá yìí wá létí bàbá wa Daniel Al-Sheikh àwọn ni wọ́n ṣe wàkílù ọmọ wọn ọkùnrin ń tà sí wọn pẹ̀lú gbogbo tí ń jẹ́ bashar ní kólúkálukú sáà máa fẹ́ ká dárúkọ wọn kò wá tẹ́ àwọn kan lọ́rùn. àfáàn gangan ló fẹ́ fẹ́yàwó ó wá ní bàbá wọn ṣe wàkílù àwọn kò wá tẹ́ àwọn èèyàn lọ́rùn pé a ti gbọ́ ládùúgbò gbogbo àwọn èèyàn tó wà nílùú yìí àwọn àfa ńláńlá tá a mọ̀ láàfà àwọn ṣéwù ńláńlá ọ̀wárí yẹn kankan mú àfi béèrè bè lọ́wọ́ amójú wa ṣe wàkílù rẹ̀ ó ní kò lè yé yín ni nítorí fẹ́ sọ̀rọ̀ yìí ni pé tá a bá ṣe àfẹ́kù tàwọn tà ní ẹ mọ̀jẹ̀ tàwọn tò nínú tó ń bọ̀. ó ní èmi kan náà ọlọ́run a máa fi manam pọ́n mi lé mama ládàá òjíṣẹ́ ńlá Muhammad. Sallallahu alayhi wa sallam. ó ní ẹgbàá mi gbọ́ abẹ́ ẹgbàá mi gbọ́ wọn níbẹ̀ torí bàbá náà wọn tó bá pẹ́ jù láàrin ọ̀sẹ̀ kan yóò ro òjíṣẹ́ ńlá. Ànábì a sì máa ránṣẹ́ yóò sì jíṣẹ́ fáwọn jàmá. Sallallahu alayhi wa sallam. ó ní ẹ sì gba gbogbo tí màá sọ fún yín gbọ́ nípa òjíṣẹ́ ńlá wọn níbẹ̀ ni tó bá pé tòótọ́ lẹ bá gbà mí gbọ́ pé lè má ro òjíṣẹ́ ńlá Muhammad. Sallallahu alayhi wa sallam. kò síjọ́ tí ń bá lálàá tí ń bá rí Muhammad. Sallallahu alayhi wa sallam. tí ì ní rí Imam Daniel Al-Sheikh lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Allahu akbar. njọ́ tí tí wọ́n ń lálàá gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí rí kankan nù yín rí lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá. Allah. bàbá Sheikh Mansur ti sọ ọ̀tọ̀ lágbádá ọ̀tọ̀ ní láwàní ọ̀tọ̀ ní tẹ̀sùbá lọ́rùn ọ̀tọ̀ ní tẹ̀sùbá lọ́wọ́ ọ̀tọ̀ lẹ ní ọlọ́run gbàgbà. bàbá wa Daniel Al-Sheikh wọ́n tó ní madrasa ṣùgbọ́n tí ò bá yé wọn ìwọ náà wòran sa'yun mashkurun wa juhdun madhkuru iṣẹ́ tí bàbá ṣe iṣẹ́ tí èèyàn lè má wí ni ìyẹ̀jú kan ní tọ́lọ́ padà dúpẹ́ fún wọn lára àwọn ọmọ ó fi yẹ kí gbogbo ẹ̀yin ààyè àwọn bàbá yìí tí a wà lórí ìjókòó níye máa wí wal haqqu ahaqqu an yuqala
tí a bá fìyàn sáàyè bàbá tá ń pè ní khalifa mo sọ fún wa pé àwọn ọmọ àáfàá síra wọn lẹ́nu wọn gbà sẹ́ni gbogbo àwa bí ọmọ kọ̀ǹtráktọ̀ bí ọmọ káfíńtà bí ọmọ péńtà báyìí tá a dà fà àfi ká gbà fún yín ká lè pọ̀ ọmọ tí a náà ní àfa ọmọ àfa ẹ̀yin àfa ọmọ àfa ọ̀tọ̀lá ayé yín ẹ̀bùn àtọ̀dọ̀ Ọlọ́run ní dhalika fadlullahi yutihi man yasha wallahu dhul fadlil azim ẹnu wọn ò gbá kápẹ́ nìkan ní khalifa bàbá àtànáwó náà látún wò lára bàbá àtòní gbogbo ẹ̀yin ààyè bàbá náà ọlọ́mọ tì í sùn. Àmín. mo kí bàbá wa tí àwa pé ti ń bí bàbá wa Muhammad al-Ashir al-Badawi Abdussalam. Adama Allahu hayatahu wa mo sọ fún wa níbi ìjókòó wa níbi ìyàwó mo ní kì í ṣe torí máa fọyàn sí gbàtí mo ní arúgbó tá à ń ṣe wá sí fún òun ni world best ajanasi kò yẹ kó rí ó fọ a tún lè pè wọ́n náà ló kọ́ mi kò dira wọn lọ́wọ́ ẹ̀rí bó ṣùpá ti kún sánmà bíra àwọn ti kún sánmà yìí kan ò kọ́ dì kan ọlọ́run kò ṣe dáadáa fún gbogbo wa. Àmín. wọ́n ti sọ̀rọ̀ bàbá wa tí a wá rántí lónìí púpọ̀ Maulana Sheikh Ibrahim Yes, radiyallahu ta'ala anhu ẹ̀rí bára wa ti balẹ̀ gan nínú ilé yìí ọlọ́run ṣàánú wa gan púpọ̀ àmọ́ ká máa lóore náà nìkan bá a ti ń gbọ́rọ̀ sáwọn afá lẹ́nu yìí òun náà ló dáa lẹ́sì tábà ní Ibrahim Sheikh Ibrahim ọ̀tọ̀ lárúgbó tá à ń pa a sì pè wá sákìyèsí a sì gbọ́ inú bàbá náà ń dùn níbi tó wà. Radiyallahu ta'ala anhu. ẹ wo yẹ radiyallahu ta'ala anhu dáwù. Radiyallahu ta'ala anhu. pẹ̀lú kákan pariwo orúkọ nìkan. Maulid ó yàtọ̀ sí Maulid tàbá wá Maulid ilé àwọn àfa ẹjẹ́ àṣìṣe pé ilé àwọn àfa àláwá a gbọ́dọ̀ lékún sí i. wọ́n sọ́ta Sheikh Ibrahim fún wa rẹpẹtẹ. Radiyallahu ta'ala anhu. mo sì rí i pé gbogbo wa náà la lékún bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló kù fún wa ni pé láti rìn ojú ọ̀nà náà mímọ̀ wọn ó yàtọ̀ sí kéèyàn ó dá nǹkan pọ̀ pẹ̀lú wọn ìdá nǹkan pọ̀ pẹ̀lú wọn sa'adatu daraini oríire ayé àtàlùkìyàmẹ́. bàbá wa Maulana Sheikh Muhammad al-Ashir bàtà ń sọ̀rọ̀ bàbá wa Sheikh Ibrahim Niyas Radiyallahu ta'ala anhu. mo wá ní mo fẹ́ mọ̀ nǹkan bàbá yìí gan. Ọlọ́run sèmi lẹ́nìkan tí ma ṣe báàsù dáadáa téèyàn bá sọ̀rọ̀ àfi kí n ṣe wádìí fúnra rà mí mo ní mo fẹ́ mọ̀ nǹkan àbáwọn ní Al-Misri kò sóró tó bá wọn wá ràn mí lọ́wọ́ pẹ̀lú àwọn tíra tó pọ̀ ẹ̀ka yìí tá a bá láǹfààní ẹ̀ tíra kan wà á ń pè ní Madha ani Sheikh Ibrahim Madha ani Sheikh Ibrahim mujalladi 4 ni tá a bá láǹfààní àti rí káka mujalladi àkọ́kọ́ ọ̀rọ̀ nípa ìgbésí ayé Sheikh Ibrahim ló sọ láti bẹ̀rẹ̀ dópin mo gbà pé téèyàn bá ka tírà náà yóò dá bàbá náà mọ̀ gan inshallah tí èèyàn bá sì lo ìgbésí ayé bàbá náà yóò rọ́dọ̀ Ọlọ́run ọba dé n tó hàn sí wa nípa ọ̀rọ̀ bàbá òun ni àlákọ̀ wọn pẹ̀lú Ọlọ́run tí ń jẹ́sẹ̀ tẹ̀síbà lójú ọ̀nà fáyidọ̀ ìtẹ́mi fẹ́ pé àkíyèsí wa sí ni pé wọ́n yí rin ojú ọ̀nà yìí pẹ̀lú jahala ẹ̀wọ̀n Sheikh Mansour bí ti ń sọ̀rọ̀ ẹ̀rí pé ìmọ̀ ní fi ń sọ̀rọ̀ téèyàn bá fi bàbá wa Al-Badawi sí wáàzí tá bá ṣe kan láàárọ̀ tá bá ṣe kan lọ́sàn tá tún ṣe kan rọ̀lẹ́ tá tún ṣe kan lálẹ́ tá sọ láàárọ̀ yàtọ̀ sí tọ̀sán tọ̀sán yàtọ̀ sí tìrọ̀lẹ́ tìrọ̀lẹ́ yàtọ̀ sí talẹ́ ìmọ̀ ní gbogbo àwọn tá à ń rin ojú ọ̀nà yìí tá bá fẹ́ gbádùn ojú ọ̀nà yìí gẹ̀ẹ́jà fi ké ogun mahabbatu awliya illah kò sí tó tẹ odidi ìbádà ní tí a máa fi ṣe pé yẹn ń fẹ́ràn àwọn ẹni Ọlọ́run odidi ìbádà lódìdí tọ́lọ̀ máa wọlé abẹ́ tí máa gba àbọ̀ ẹ̀dá díẹ̀ téèyàn bá ń fẹ́ràn àwọn ẹni Ọlọ́run
sísun fáìdọ̀ òjísẹ́lá Muhammad sallallahu alayhi tó wa sun sallam. sára Sheikh Ahmed Tijani Radiyallahu ta'ala tó anhu. sun sára Sheikh Ibrahim Niyas Radiyallahu ta'ala tó anhu. kárí gbogbo àwọn awliya ullah téèyàn bá ti lè fẹ́ràn àwọn ẹni Ọlọ́run ànábì lèèyàn fẹ́ràn. Sallallahu alayhi wa sallam. ìfẹ́ràn ànábì ń túmọ̀ ìfẹ́ràn Ọlọ́run kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum. Ọlọ́run nìkan yọ kan lẹ́sìn àmì mi ò fi fún yín ní tó pọ̀. in tó bá yẹ pé tòótọ́ kuntum tuhibbuna Allaha lè bá fẹ́ rojú rí Ọlọ́run láyé àtàlìkìyàmà. kí ni ìtumọ̀ rẹ̀? man ahabba liqa Allah ahabba Allahu liqa'ahu. gbogbo ẹni tó bá ń kú kó ń fẹ́ pàdé Ọlọ́run ní Ọlọ́run lè mi gan máa fẹ́ wẹ́lkọ̀mù wọn. tí ẹ bá fẹ́ rọ́dọ̀ Ọlọ́run ọba dé in kuntum tuhibbuna Allaha fattabi'uni fẹ́ràn òjísẹ́lá Muhammad Sallallahu alayhi wa sallam. bọ́rọ̀ sá nàbí lẹ́nu. Sallallahu alayhi wa sallam. èèyàn wá ní dá nàbí mà àfi kó dáwọn ẹni Ọlọ́run mà àwọn ni wọ́n ju òjísẹ́lá fún yàn. ọ̀rọ̀ Sheikh Mansur nínú ọ̀rọ̀ wọn ní ìsìn wọn sọ fún wa pé ẹnìkan ló béèrè àsìkárù bóun sì rà nàbí. Sallallahu alayhi wa sallam. ta ló wá padà rí? Sheikh Ibrahim. wọn wá ní ó dáa ńgbà tẹ́mi rè ò gbà wọn ó dáa tó wọn àdúrà ìsọ Ọlọ́run fẹ́ rí ta ni Sheikh Ibrahim ta ló wá padà rí? Annabi Muhammad. ó mi pa nàbí náà ní ta ni ó ní Sheikh Ibrahim náà ní ta ni olùjísẹ́lá Muhammad. Sallallahu alayhi wa sallam. èyí tí mo fẹ́ pàkíyèsí wá sí mbẹ́ mo kàn rí pé àwọn ẹni Ọlọ́run alayna bi ta'zimihim ahya'an wa amwata. tí àwọn ẹni Ọlọ́run bá ń bẹ láyé ẹni àpọ́nlé ni wọ́n tí wọn ò bá sí kò sí yàtọ̀ wọn pẹ̀lú pé wọn ò sí. fala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwat bal ahya'u 'inda rabbihim yurzaqun farihina bima atahum rabbuhum. Ọlọ́run ní la tahsabanna ẹ má jẹ́ wá sọ́kàn yín bí tí wò mọ́. alladhina qutilu àwọn tí àwọ̀ Ọlọ́run bá mú sọ́dọ̀ fi sabilillah lórí pé ojú ọ̀nà Ọlọ́run ni wọ́n tán sí. ẹ má jọ́ kàn yín ó máa sọ fún yín pé amwat wọn ò kú. Ọlọ́run ní bal wọn ò fi bí kankan jẹ́ òkú. 'inda rabbihim indiya tèmi Ọlọ́run ni mo lò fún wọn pé ẹ máa bọ̀ lọ́dọ̀ mi. èyí tẹ́ gbé nínú ìdọ̀tí tó ẹ máa bọ̀ láàyè mímọ́. yurzaqun farihina bima atahum a sì padà tẹ́ wọn lọ́rùn pẹ̀lú táàkù wọn tán bá dé. tó bá jọ yé gbogbo wa bẹ́ẹ̀ ó ń túmọ̀ sí pé bàbá wa Abdulsalam Al-Badawi àgbà bá ti jòkó wọn wà láàrin wọn. Insha Allah. tẹ́mi wọn bá sọ fún wa bẹ́ẹ̀ gbogbo wa kọ́rọ̀ ìfarabalẹ̀ àti ìlò ẹ̀kọ́ tá a bá lò pẹ̀lú bàbá náà gbà tí wọ́n bá ń bẹ láyé àìsí wọn àyè yìí gbọ́dọ̀ máa jáàyè ọ̀wọ̀. bá a ti ṣe tán bá wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà làá máa ṣe tó ń bá sí ń bẹ̀ bá a ti bá àwọn ẹni Ọlọ́run bá lóun téèyàn fi síra lábíà. àwọn ẹni Ọlọ́run wọ́n lè yàn ní wọ́n alaykum bis-sa'yi ilayhim wa mujalasatihim wa muwasalatihim wa ziyaratihim lillahi wa billahi wa fillah. ẹ̀ ń tabá pẹ̀lú ẹni Ọlọ́run tí ó bá dà wá pọ̀ pẹ̀lú wọn gbọ́dọ̀ jẹ́ ẹni Ọlọ́run ó sì gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ́run ká sì tán sínú Ọlọ́run láàrin àwọn. Maulana Sheikh Ibrahim Niyas radiyallahu ta'ala anhu bàbá náà wọ́n dára kan pẹ̀lú al-Qur'an tó ń jẹ́ sirrul ma'rifati àṣírí bí yẹn ṣe dọ́lọ́ wọn bá mọ̀. nínú tírà tí mo ń sọ yìí madha ani shay bàbá kọ àwọn àyá al-Qur'an jáde àyá al-Qur'an kọ̀ọ̀kan láti orí suratul Fatiha lórí suratul Nas. Tabamu aya kan ìbẹ̀rẹ̀ aya náà alhamdulillah ó bẹ̀rẹ̀ pẹ̀lú hamza wọ́n fi hun orin suratul Baqara ó bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim hamza wọ́n fi hun orin ó délẹ̀ ńgbà tán hàn takati sura àwọn abẹ̀rẹ̀ pẹ̀lú aya náà natahadda an challenge al-alama qatibatan. Sheikh Abdulhamid Kishki níjọ́ tí wọ́n ní a degree nìkan lọ gbé lọ́wọ́ ó ṣe masters ní ó ṣe
degree or ṣe doctorate ní ká fi mọ̀ professor ó ní atahadda jami' ad-duwal al-arabiyya qatibatan in katabtu al-imtihana man yusahibu li al-awraqa. نبينا يوسف عليه السلام وقال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. تنك بدأ يلوجو ولله العزة ولرسوله وللمؤمنين. أتوني عزة أتوني تكبر. أما تلو ما في يعني كان يلي صبي ألوم فمنين باي. نبينا يوسف اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. قدام لوجو بين. نتحدى العالم قاطبة. ẹni tí ó bá rí pé ìsúnmọ́ lọ́ọ̀tọ̀ bá ìsúnmọ́ lọ́hùn tó náà bá tún súnmọ́ ti ṣe Ibrahim Niyas tí ó sì rìn ojú ọ̀nà fáyidọ̀ ẹni kò ṣerú ẹ̀wù kó mú áyà kọ̀ọ̀kan nínú Al-Qur'an al-Karim kó fi kọ̀ ọ̀pá ọ̀rọ̀ àbí kó mú súrà kọ̀ọ̀kan nínú Al-Qur'an al-Karim kó fi kọ̀ ọ̀pá ọ̀rọ̀ dúnà nàkdé táà ní tá sọ fún ọ pé ọba máa kọ̀ yí báyìí eléyìí lọ bá kọ eléyìí ni ọba wà wájú eléyìí ni ọba wà lẹ́yìn. ló jẹ́ ká máa pe nǹkan náà ní fáìdọ̀ ó kúrò ní mọ̀tásá kì í sì ṣe mú hábà. fáìdọ̀ odidi oore kan ní bìmáàná tí ń sun tí kì í gbẹ. tí nǹkan bá jẹ́ mọ̀tásá bá èèyàn lè ṣiṣẹ́ kí ó kó ṣe wàhálà kí yẹn ju ó pọ̀ á kì í kú sẹ́gàn. ìyẹn lè rí mọ́wíhíbà àtọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n mọ́wíhíbà máa ní oyin hadu. ṣùgbọ́n tí nǹkan bá jẹ́ fáìdọ̀ tó bá ti bẹ̀rẹ̀ sunsun kì í tán kì í sì gbẹ. bàbá wa Sheikh Ibrahim wọ́n wá dára tó pọ̀ nínú àwọn àrà tí wọ́n dá itanaka al-islam ala yadihi عشرات من الآلاف من مختلف الشعوب المعمورة. amari bí ẹni pé iṣẹ́ ojú ọ̀nà wàzífà àbí tọ̀ríkọ̀ nìkan ni bàbá ìgbé dání. mo tún bi wálẹ̀ kejì